àwọn akẹ́kọ̀ọ́ lu olùkọ́ wọn pa ní ìlú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni ọwọ́ tẹ àwọn ọmọbìnrin 15 nípínlẹ̀ Oǹdó tí wọ́n ń ṣe òwò nàbì. Títàǹdì la rí tá à ń wí tàǹdìtàǹdì yìí mà wá bù àyà. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ti dohun téèyàn nílò láti gbé ìgbésẹ̀ tó nípọn lé lórí. Láìpẹ́ yìí ni ìròyìn kan jáde nílùú Abẹ́òkúta lórí bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ba àwọn nǹkan amáyédẹrùn nílé ẹ̀kọ́ jẹ́, tí wọ́n tún ṣe àwọn olùkọ́ wọn léṣe lórí wípé wọ́n ní kó san owó àbùdá kan bó bá tiẹ̀ wá jẹ́ pé owó ọ̀hún náà pọ̀. Nígbà wo ló wá di wípé àwọn akẹ́kọ̀ọ́ ti ní agbára àti àyà láti máa dojú ìjà kọ àwọn olùkọ́ wọn tí wọ́n á tún lù wọ́n bí ẹní lu bàrà títí tí ẹ̀mí fi ń bọ́ lẹ́nu ọ̀pọ̀ wọn. Irú ẹ̀ gẹ́lẹ́ lèyí tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ méjì sẹ́yìn. Ṣàdédé ni ìròyìn kan bọ́ sójú òpó ayélujára tó fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ kan nílé ẹ̀kọ́ Ṣọ̀ún High School tó wà níjọba ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ North ìyẹn Àríwá Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ lù ọ̀kan lára olùkọ́ wọn, Fatai Adégòkè, títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Àtẹ̀jáde kan tí ẹgbẹ́ olùkọ́ nílẹ̀ Nàìjíríà, Nigerian Union of Teachers ẹ̀ka tìlú Ògbómọ̀ṣọ́ fi sórí ayélujára sọ pé pẹ̀lú ọgbẹ́ ọkàn ni àwọn fi ń kẹ́dùn ikú ọ̀gbẹ́ni Adégòkè tó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn táwọn akẹ́kọ̀ọ́ kan lù ú bí ejò àìjẹ. Lẹ́tà ọ̀hún tí wọ́n kọ lédè Gẹ̀ẹ́sì sọ wípé pẹ̀lú ìbànújẹ́ ọkàn la fi ń kẹ́dùn ikú ọ̀gbẹ́ni Adégòkè Fatai tó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn táwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ rẹ̀ lù ú nítorí pé ó ń bá wọn wí láti yé ta tẹ́tẹ́ lásìkò ìkẹ́kọ̀ọ́. Àtẹ̀jáde náà ni wọ́n fi ń ké pe àwọn àjọ tó rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lágbàáyé àti nílẹ̀ yìí àti gbogbo èèyàn lápapọ̀ láti dìde sí ọ̀rọ̀ náà kí wọ́n sì rí dájú pé àwọn akẹ́kọ̀ọ́ tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà fojú winá òfin. Èyí tí ń fa oríṣiríṣi awuyewuye lórí ayélujára táwọn èèyàn sì ti ń pè fún ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ìròyìn Ògbómọ̀ṣọ́ Insight nínú ìròyìn kan tí wọ́n fi léde lọ́jọ́rú ọjọ́ 6 oṣù kọkànlá sọ pé àwọn bá olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ Ṣọ̀ún High School Adéyínká Àjàyí sọ̀rọ̀ láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ohun tó ṣẹlẹ̀ gan ní pàtó. Nínú ìfọ̀rọ̀wérọ̀ náà ni Àjàyí ti ṣàlàyé pé ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ni òun di olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ náà tó sì jẹ́ pé láti ìgbà tí òun sì ti dé ilé ẹ̀kọ́ náà gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà ni ọ̀gbẹ́ni Adégòkè ti máa ń lọ sí ilé ìwòsàn ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ láti lọ ṣàyẹ̀wò ara rẹ̀. Ó ní wọ́n sọ fún òun pé Adégòkè fi ìgbà kan rí ní ìjàmbá ọkọ̀ tó lágbára èyí tó jẹ́ pé gbogbo èèyàn tó wà nínú ọkọ̀ náà ló pàdánù ẹ̀mí wọn àyàfi òun nìkan. Wọ́n ní láti ìgbà náà ló ti ní egbò lápá àti ẹsẹ̀ èyí tó jẹ́ wípé kò jiná tán títí di àkókò tó fi jáláìsí. Ọ̀gá àgbà náà ní lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé láìpẹ́ yìí, Àjàyí sọ pé Adégòkè ń rìn káàkiri ilé ẹ̀kọ́ lọ́jọ́ kan ló bá tajú kán ó rí àwọn akẹ́kọ̀ọ́ kan níbi tí wọ́n ti ń ta káàdì nínú yàrá ìkẹ́kọ̀ọ́ kan tí wọn kò lò mọ́, tí wọ́n sì ń fi káàdì náà ṣe tẹ́tẹ́ èyí jẹ èyí ò jẹ, bó bá ta mí máa fowó lé. Bó ṣe rí wọn, ó pariwo mọ́ wọn tó sì ní kí gbogbo wọn jáde wá bá òun. Adégòkè kì í ṣe olùkọ́ tó sábà máa ń na akẹ́kọ̀ọ́, ṣùgbọ́n ó dàbí nǹkan táwọn akẹ́kọ̀ọ́ náà ṣe dùn púpọ̀ tó sì gbìyànjú láti nà wọ́n. Níbi tó ti fẹ́ nà wọ́n ní ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà ti gbé ọwọ́ sókè láti dá a dúró, àmọ́ ó dàbí ẹni pé ibi ọwọ́ tó ń dùn tẹ́lẹ̀ ni akẹ́kọ̀ọ́ náà ti kàn án. Àjàyí ṣàlàyé pé kò pẹ́ rárá ni ọwọ́ Adégòkè bẹ̀rẹ̀ sí ní wú tó sì gba ilé ìwòsàn lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní òun gbọ́ pé ó tún lọ sí àwọn ilé ìwòsàn míì níbi tí wọ́n ti bá a tún ọwọ́ náà tò tí wọ́n sì tún dá a dúró síbẹ̀. Ọ̀gá àgbà náà ṣàlàyé pé nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ náà, mo gbà á nímọ̀ràn pé kó padà sílé ìwòsàn Bowell University Teaching Hospital tó wà ní Ògbómọ̀ṣọ́.
ní ilé ìwòsàn Boots láti mọ̀ pé egungun rẹ̀ ti le tó sì ti kán káàkiri ara rẹ̀. Ọ̀gá àgbà náà ṣàlàyé pé dókítà kan sọ fún mi pé Adégòkè ti ní àìsàn jẹjẹrẹ inú egungun tó sì ti ń ṣàkóbá fún sẹ́ẹ̀lì ara rẹ̀ kan. Ó ní ó ṣeé ṣe kó má yè kódà bí wọ́n bá ṣe iṣẹ́ abẹ láti pààrọ̀ àwọn egungun ara rẹ̀. Ó sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà nìyẹn àti pé kì í ṣe àwọn akẹ́kọ̀ọ́ ló lù ú tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀, alága ẹgbẹ́ olùkọ́ Ògbómọ̀ṣọ́ Bíyọ̀nú Fọláṣadé Adédoyin sọ pé ìṣẹ̀lẹ̀ náà kì í ṣe pé àwọn akẹ́kọ̀ọ́ ló lu olùkọ́ náà tó fi jáde láyé o. Ó ní ìṣẹ̀lẹ̀ tó wáyé nígbà tó fẹ́ lu àwọn akẹ́kọ̀ọ́ náà kàn jẹ́ sábàbí ni àti pé kò ní ohunkóhun ṣe nípa ikú rẹ̀. Àmọ́ ọ̀pọ̀ ìròyìn ló ti gbé jáde wípé látàrí lílù tí àwọn akẹ́kọ̀ọ́ náà lù ló fà á tó fi gbèkùrú jẹ lọ́wọ́ ẹbọra. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé irọ́ tó jìnnà sóòótọ́ ní ìròyìn ọ̀hún nítorí wípé ọ̀gá àgbà àti àyẹ̀wò fìdí ẹ̀ múlẹ̀ pé olùkọ́ tó jáláìsí yìí ti ń bá ìṣẹ̀lẹ̀ nípa àìsí ìlera pípé ní egungun rẹ̀ fà á láti ọjọ́ pípẹ́. Àmọ́ ó ṣeé ṣe kó já sí wípé látàrí pé ó fẹ́ lu àwọn akẹ́kọ̀ọ́ náà ló jẹ́ kí kinní ọ̀hún tún sáré farahàn ní kíákíá léyìí tó fà á tó fi di ohun tó dèrò ilé ìwòsàn. Àmọ́ ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé kì í ṣe àwọn akẹ́kọ̀ọ́ tó lù ní o, bí kì í ṣe wípé ó ní ààrùn jẹjẹrẹ inú egungun. Bákan náà ní ìpínlẹ̀ Ondo, ó kéré tó àwọn ọmọbìnrin 15 tí wọ́n ń fa oríṣiríṣi egbògi olóró tí wọ́n tún ń ṣiṣẹ́ òwò nàbì ní ọwọ́ ọlọ́pàá ti tẹ̀. Àwọn ọ̀dọ́mọbìnrin 15 tí wọ́n fà mọ́ra tí wọ́n sì tàn wọ́n jẹ pé kí wọ́n wá ṣiṣẹ́, àmọ́ nígbà tí wọ́n débi tí wọ́n pè wọ́n wá láti wá ṣiṣẹ́ ni wọ́n tó rí wípé òwò nàbì ni wọ́n fẹ́ fi àwọn ṣe. Àtẹ̀jáde kan tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo, Olúṣọlá Aláyàndé fi síta lọ́jọ́ Àìkú ló ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí. Bákan náà ló ṣàlàyé pé ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ti tẹ àwọn afurasí tó ń fi àwọn ọmọbìnrin náà ṣe okòwò nàbì. Àtẹ̀jáde náà ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti ṣàwárí àwọn olókòwò nàbì kan tí wọ́n gbajúmọ̀ dáadáa bí ìṣáná ẹlẹ́tà tí wọ́n máa ń kó àwọn ọmọbìnrin ṣiṣẹ́ nàbì nígbà tí wọ́n ń díbọ́n pé àwọn fẹ́ wá iṣẹ́ fún wọn pàápàá lórí ayélujára. Ẹlòmíì nínú wọn ni wọ́n parọ́ fún wípé yóò di content creator àmọ́ tó padà di sex worker. Aláyàndé ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá náà tó wà fún ìwádìí nípa àwọn ohun ìjà olóró àti àgbékalẹ̀ ààtò. Aláyàndé ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà fún ìwádìí nípa àwọn ohun ìjà olóró àti àgbékalẹ̀ ààtò ló gbéra láti tanná wádìí wọn nípa ìṣẹ̀lẹ̀ náà ní kété tí àwọn kan fi ẹ̀sùn náà tó wọn létí. Àwọn ọlọ́pàá ọ̀hún lẹ́ka SWAT ni wọ́n rọ́wọ́ tó arákùnrin kan, Jaiyeọlá Joshua, ní àdúgbò Alágbàká nílùú Àkúrẹ́ pẹ̀lú àwọn èèyàn 2 mìíràn. Bákan náà, akitiyan ti ń lọ láti mú àwọn afurasí yòókù tí wọ́n jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ wọn, tí í ṣe àfihàn aáyan iléeṣẹ́ ọlọ́pàá láti dáàbò bo àwọn aráàlú. Àtẹ̀jáde náà fi kún pé ìwádìí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá náà ti bẹ̀rẹ̀ sí í so èso rere. Nínú àtẹ̀jáde náà jẹ́ kó di mímọ̀ pé ìwádìí fi ìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti fi àwọn ọmọ náà sínú ẹgbẹ́ ìmùlẹ̀ kan tó ń fa ojú àwọn ọ̀dọ́mọbìnrin mọ́ra, tí ó jẹ́ pé ẹgbẹ́ náà sì wà káàkiri ìpínlẹ̀ yíká orílẹ̀-èdè Nàìjíríà ni. Wọ́n á fi owó kéréje tọ́ àwọn ọmọ náà. Tí wọ́n bá ti mú wọn wọnú ẹgbẹ́ náà tán, wọ́n á ní kó múlẹ̀. Àwọn èèyàn náà sì máa ń ṣèlérí asán pé àwọn yóò gba àwọn ọ̀dọ́mọbìnrin náà síṣẹ́ tó lówó lórí púpọ̀. Lára àwọn iṣẹ́ tí wọ́n máa fi ń tọ́ àwọn ọ̀dọ́mọbìnrin náà jẹ ni iṣẹ́ ṣíṣe ọmọ ọ̀dọ̀ nínú ilé, iṣẹ́ pínpín oúnjẹ lágbo àríyá àti lílọ sókè òkun fún iṣẹ́ ajé. Iléeṣẹ́ ọlọ́pàá fi kún pé ní kété tí àwọn délùú Àkúrẹ́, àwọn èèyàn 15 tó kó àgbákò àwọn ikọ̀ afiniṣòwò nàbì náà lọ́wọ́ tẹ̀. Àwọn ọ̀dọ́mọbìnrin náà ló wà láàárín 20 ọdún sí ọdún 26.
Àwọn ọ̀dọ́mọbìnrin náà ni wọ́n kó sínú ilé kan ní àdúgbò Alágbàká tí ṣe ibùdó tí wọ́n ti ń fi àwọn ọmọ náà ṣiṣẹ́ ibi ọ̀hún. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti sọ, yàtọ̀ sí pé ìgbésẹ̀ yìí fún ikọ̀ náà láǹfààní láti yan àwọn ọmọbìnrin náà jẹ, níṣe ni àwọn afurasí ọ̀daràn náà tún ń lo ìlàkàkà àwọn ọmọbìnrin ọ̀hún láti ṣiṣẹ́ máa fi wọ́n hùwà kò tọ́. Ó fi kún pé ìtẹ̀síwájú ìwádìí fi hàn pé wọ́n tún tọ àwọn ọmọbìnrin yìí láti máa fi fọ́tò àti fídíò ìhòòhò wọn ránṣẹ́. Àwọn fọ́tò àti fídíò náà ni wọn yóò sì padà fi ṣọwọ́ sí àwọn oníbàárà tó ń wá ẹni tí wọn yóò máa bá lò pọ̀. Èèkàn nínú àwọn afurasí yìí la gbọ́ pé ó ń gba èyí tí ó pọ̀ jù nínú owó tí wọ́n bá pa. Wọn yóò sì máa díbọ́n pé ètò orí ayélujára lásán ni àwọn ń ṣe. Wọ́n fi èyí tú àwọn èèyàn jẹ, wọ́n tún fi ń ṣì wọ́n lọ́nà. Wọ́n sì ń dáṣọ bo iṣẹ́ aburú gan-an tí wọ́n ń ṣe. Bákan náà ni àwọn ọlọ́pàá gbọ́ pé wọ́n dìídì gba ilé tí wọ́n lò fún iṣẹ́ tó lòdì sófin yìí ni kí wọ́n lè rí ààyè tí wọn yóò máa ṣiṣẹ́ ibi náà. Ní báyìí, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti pàṣẹ kí wọ́n wá ẹni tó kọ́ ilé náà wá láti wá wí tẹnu rẹ̀ lórí ọ̀rọ̀ náà. Ìwádìí fi hàn pé kíkó àwọn èèyàn lọ fún ohun tí kò tọ́ láti ibì kan síbòmíràn kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nílẹ̀ Nàìjíríà, kódà lára àwọn ìpèníjà tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ni. Gẹ́gẹ́ bí àjọ International Organization for Migration ṣe ṣàlàyé, ó tó 11,000 ọmọbìnrin Nàìjíríà tí wọ́n kó lọ sóko ẹrú nípa gbígba agbami òkun Mediterranean ní 2016. Èyí tún pọ̀ sí pẹ̀lú bó ṣe kúrò ní 1,454 tó wá sí 2014. Èyí tún pọ̀ sí pẹ̀lú bó ṣe kúrò ní 1,454 tó wà ní 2014. Púpọ̀ nínú àwọn ọmọbìnrin náà ni wọ́n fi tipátipá mú láti máa ṣiṣẹ́ aṣẹ́wó. Àbọ̀ ìwádìí UNHCR kan tí wọ́n ṣe ní ọdún 2018 fi hàn pé ó tó 18,000 ọmọ Nàìjíríà tí wọ́n dé Europe nípa gbígba agbami òkun Mediterranean ní ọdún 2017. Wàyí o, wọ́n ti ti ibi tí wọ́n ti kó àwọn ọmọ náà pa, tí iṣẹ́ ìwádìí sì ń lọ lọ́wọ́ láti rọ́wọ́ tó gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ fífi àwọn ọmọbìnrin ṣe òwò nàbì yìí, pẹ̀lú ìlérí wípé nígbàkigbà tọ́wọ́ bá tẹ̀ wọ́n, wọn yóò fojú winá òfin. Àmọ́ àwọn tọ́wọ́ tẹ̀ ni wọ́n ti kó lọ sí ilé-iṣẹ́ ọlọ́pàá fún ìtẹ̀síwájú ìwádìí lórí ọ̀rọ̀ náà. Láìpẹ́ láì jìnnà wọn yóò fojú wọn ba ilé-ẹjọ́ fún ìdájọ́ òdodo kó lè wáyé. Wọ́n wá rọ àwọn òbí àti alágbàtọ́ láti bójútó ọmọ wọn, kó má sì fi àwọn ọmọ náà lẹ̀ ládèdè tàbí sọ́wọ́ ẹnikẹ́ni yálà mọ̀lẹ́bí, ọ̀rẹ́, ará tàbí ojúlùmọ̀ tó bá ń ṣe ìlérí pé òun fẹ́ mú wọn lọ rìnrìn àjò tàbí mú wọn lọ ṣiṣẹ́ níbì kan. Iléeṣẹ́ ọlọ́pàá rọ̀ wọ́n láti ṣe ìwádìí irú iṣẹ́ tí wọ́n fẹ́ fi àwọn ọmọ náà ṣe, ibi tí wọ́n ti fẹ́ lọ ṣiṣẹ́ àti ohun tó yẹ kí wọ́n mọ̀ nípa ìgbésẹ̀ káwọn ọmọ náà má bàa bọ́ sọ́wọ́. Nítorí púpọ̀ nínú àwọn ọmọbìnrin ọ̀hún ló jẹ́ pé òwò tí kò tọ́ ni wọ́n fi wọ́n ṣe, tí eléyìí sì ń ṣàkóbá fún ọjọ́ ọ̀la àti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí lápapọ̀. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV.